Ẹ̀yin wa a kí yín o pé ẹ kú bí ọjọ́jọ́ ṣe rí ní gbogbo tẹ̀sí láǹfààní láti máa darapọ̀ mọ́ wa. Ọmọbọ́láńlé Akinriyibi aya ọlẹ́kan ṣe ọ̀bọ náà ni mò ń jẹ́. Èmi láre wà àṣẹ̀ṣẹ̀ ló alẹ́wà bí ọ̀kì. Èmi láfojoojúmọ́ ṣe bí aya àbá. Èmi lọ́mọ olóńdó ẹ̀gí ẹ̀kí mògùn ara ìlágbèdè. Bàbá mi lálágbèdè àkọ́kọ́ awọ́kọ́ gbéni bí ẹni dàdé. Èmi láyé wọn lákẹ̀sọ̀ baálé ọjà níbi tí owó ń gbé so. Ọmọ bíbí ìlú Ondo ni mí. Ibẹ̀ ni mo ti lọ sí primary and secondary education mi. Tí mo wá tẹ̀síwájú lọ sí Kwara State ní Ìlọrin láti ka ìwé lórí òyìnbó bẹ́ẹ̀ náà ni èdè Gẹ̀ẹ́sì ni mo lọ sí University of Ìlọrin láti lọ kà. Nígbà tí mo dẹ̀ ṣetán náà níbẹ̀ mo tún tẹ̀síwájú náà díẹ̀ sí mo lọ sí FRCN níbi tí mo ti kọ́ bí wọ́n ṣe ń da professional ní ìdí ìsọ̀rọ̀sọ̀rọ̀ yìí, the professional broadcaster, Federal Radio, FRCN, Federal Radio Corporation of Nigeria. Ó ti ṣe díẹ̀ o tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Ó ti tó year 2002. Mo bẹ̀rẹ̀ nígbà tí mo ṣe wà ní ilé ìwé gíga ti yunifásítì nígbà náà lọ́hùn-ún. Bẹ́ẹ̀ náà ni adarapọ̀ mọ́ àwọn kan tí wọ́n ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò. Àwọn kan wá gbọ́ voice wọn ní ó dẹ̀ wo àwọn òṣèré ìlú wa bá wa ṣe lórí TV. Ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ títí di òní yìí. Ọdún 2016 náà ni mo darapọ̀ mọ́ iléeṣẹ́ Orisun tẹlifíṣàn. Bó ṣe ń lọ náà ni ètò àkọ́kọ́ tí mo ṣe lórí Orisun TV. Bó ṣe lọ relationship. Ní Orisun, mo kọ́ ẹ̀kọ́ pé kíkó ara ẹni ní ìjánu ó dára gan. Ọlọ́gbọ́n èèyàn kan sọ ọ̀rọ̀ kan, ó ní tí èèyàn bá dé Rome kó ṣe bí ara ibẹ̀. Bẹ́ẹ̀ náà ni ẹ̀kọ́ tí mo kọ́ nìyẹn. Ìdojúkọ náà ò tí ì pọ̀. Bí pé ká wá ẹ wá ní aago kan ká má lọlé títí aago 9. Ìdojúkọ tí mo rí nìyẹn. Mo gbàdúrà fún iléeṣẹ́ Orisun ni o pé kọ́ wọn máa lọ sókè, kọ́ lọ́ọ́ máa ràn wọ́n lọ́wọ́. Mo fẹ́ kí wọ́n di ńlá jù báyìí lọ nítorí pé wọ́n ń gbé èdè àti àṣà Yorùbá, wọ́n ń gbé lárugẹ. Ó wù mí kí Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ láti tẹ̀síwájú nítorí pé èdè Yorùbá kò gbọdọ̀ bàjẹ́, àṣà wa náà kò dẹ̀ gbọdọ̀ parun. Ẹ ṣé gan. Ó wù mí kí n ní marriage counseling outfit àbí kí n sọ pé marriage counseling company ni kí n pè ní, àbí ibi tí mo ti lè máa dá àwọn èèyàn lóhùn, àwọn tí wọ́n ní ìdojúkọ nínú ìgbéyàwó wọn. Nítorí pé mo mọ̀ pé Ọlọ́run fi rán mi ni, mo kàn máa kàn déédéé mọ̀ nǹkan. Táwọn míì bá pè mí pé àwọn ń la àwọn ìdojúkọ kan kọjá nínú ìgbéyàwó wọn ni tàbí nínú relationship wọn, mo kàn dẹ̀ máa sọ, ó dẹ̀ máa jẹ lọ fún wọn. Mo fẹ́ gbàgbọ́ pé ẹ̀bùn t'Ọlọ́run fún mi ni, àti pé matchmaking náà ó tún jẹ́ nǹkan tí Ọlọ́run máa ràn mí lọ́wọ́ láti rí ṣe dáadáa. Tí bá wá dá counseling marriage counseling outfit yìí sílẹ̀, matchmaking náà máa wà ń bẹ̀. Bẹ́ẹ̀ náà nǹkan tó wù mí kí n ṣe náà ni. Ẹ̀yin èèyàn wa, lákọ̀ọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà lórí gbogbo àwọn ètò wa lórí Orisun TV. Àwọn fẹ́ kó máa yé yín lọ́wọ́lọ́wọ́ pé nínú oṣù tá wà yìí, ìyẹn oṣù kẹsàn-án, September tá wà yìí, à ń ṣe àwọn ìgbáradì tó ní agbára. Iyán wa ó ti di àtúgún, ọbẹ̀ wa ó dẹ̀ ti di àtúsè. Àwa gun iyán náà kò wá lẹ́mọ, orí fẹ́lẹ́fẹ́lẹ́ ni. Ọbẹ̀ náà ó máa dùn ó, ẹ wojú ọbẹ̀ múyán ni.
láti inú oṣù tó ń bọ̀ ìyẹn October, láti 1st of October, àwọn ètò tá a máa mú wá fún yín lọ́kan òjọ̀kan, àwọn ètò tó dángájíá ni, tó ń kọ́yàn lọ́gbọ́n, orin náà tó jẹ́ pé ẹ máa gbọ́ inspirational songs, àwọn orin tó jẹ́ pé ó máa jẹ́ kí inú yín dùn, tẹ́ máa gbàgbé gbogbo èrò ní pé báwo wá láyé ṣe ń lọ báyìí, nǹkan pọ̀ tá a ní sílẹ̀ fẹ́yìn èèyàn wa, ẹ ṣáà máa bá wa ká lọ. Ẹ ṣeun.